on throne so àwa ń gbàdúrà pé káwa náà lè ṣerú ẹ̀ torí àwa ò tí ì ju bí 5 years on throne lọ bàbá Ọlọ́run adùn so àwa náà gbàdúrà pé káwa náà lè ṣerú ẹ̀ gbogbo gbà tá a fẹ́ bá wọn ṣe 30 tá a fẹ́ bá wọn ṣe 40 tá a fẹ́ bá wọn ṣe 50 àjọ máa péjú ṣe náà ni wọn sì tábà ti jọ ń péjú ṣe that means pé àṣìjọ wà láyé nìyẹn Ọlọ́run á jẹ́ kí orí ìtẹ́ yìí kó dùn fún gbogbo wa láti gbé pẹ́pẹ́pẹ́ ànífà ìsàn lògbà bí mo yẹn ń ṣàdúrà fáwọn ni mo ń ṣàdúrà fúnra mi náà Ọlọ́run á jẹ́ kí gbogbo wa gbàtà aṣọ́dún eléyìí tá a ṣe nínú pé ká kábàámọ̀ tábà máa fi ṣẹ̀mí náà á tún ti dùn jù báyìí lọ bó ṣe máa rí nìyẹn. èyí tó parí ẹ̀sà abẹ́fẹ́ kẹ́ bá gba gbogbo ọmọ Yorùbá káàrọ̀ òjìrè ní àmọ̀ràn. àmọ̀ràn mi fún gbogbo ọmọ káàrọ̀ òjìrè òun ni pé àwòkọ́ṣe ni ìlú Ìṣíwọ̀ jẹ́ fún gbogbo wa kí gbogbo wa ibi tá a ti wá ká má bàbẹ̀ jẹ́ ká máa lọ síbẹ̀ ká máa bá wọn ṣe nǹkan tó bá ń ṣe ń bẹ̀ àṣà wa nìyẹn ìṣe wa ni so àṣà àti ìṣe wa kó má bàjẹ́ that is the little advice tí mo máa advice gbogbo ọmọ Yorùbá ká lè jẹ́ kí ìjọba tó wà ń tà yìí kí a fi pẹ̀lẹ́ kùtù máa bá wa bá lọ Ọlọ́run á jọ fún wa ṣe. orúkọ mi ò yí padà ọba Ìtú Olasunkami Yusuf Ọládẹ́yìndé ilé ni mo bá dé tù kìnìún dáwọ́ ìjà tẹ́lẹ̀ 1 onigboko ti ìlú igboko Lusada Igbesa Logun State. Thank you so much. Yeah. That's all.